àmọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé ọmọ Adé, ẹ̀yin mùsùlùmí gidi tẹ́ jẹ́ bàbá mi, tẹ́ jẹ́ ẹ̀gbọ́n mi, tẹ́ jẹ́ ọ̀rẹ́ mi, tẹ́ jẹ́ ìyá mi, mo kí yín. Mo fẹ́ fi fídíò kan hàn wá kí n tó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi. Ẹ já wo fídíò yìí. Ìjà ń bọ̀ kànnàkànnà tó ti ń nà mẹ́ga. Fọ́tò àfáà kan ìmáàmù àbú, gbogbo ẹni bá mọ̀ ẹjọ́ ẹ bá wa pè é láàrin àwọn àfáà, ẹ bá wa pè o, ẹ bá wa pè o. Àwa ń sáré àlàáfíà, àwa kan ń sáré àlàáfíà bí àlàáfíà sì máa jọba nílẹ̀ Yorùbá nínú ẹ̀sìn, àwọn kan sàn sáré wàhálà 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 lójoojúmọ́ sá. Yíyún ẹkùn bíi tójú kan o. Àáfàá yìí ni mo gbọ́ pé ó ti gbé olùfẹ́ òtítọ́ lọ sí kóòtù nígbà kan wípé kí ló dé tó ń kóòtù Kùránì. Ó tún ti wá bọ́ sórí ọmọ wa Evangelist Noah Ezekiel. Ó ti lọ halẹ̀ mọ́ o. Ayé ìgbà yẹn ti kọjá sà, ayé ọjọ́ yẹn ó ti kọjá o. Mo pe ọmọ yẹn kí ni ọlẹ́sẹ̀ wọ́n lọ kó n sọ blasphemy ọ̀rọ̀ òdìkẹ̀ ọ̀rọ̀ òdìkẹ̀. Àfi kí bàbá yẹn kọ́kọ́ lọ yọ igi tí ń bẹ lójú wọn ká tó rí nàrí èrò igi tí ń bẹ lójú ẹlòmíì. Mo ní Malam Yusuf Adépọ̀jù wa tí wọ́n bá ní wọ́n sọ̀rọ̀ òdì láti inú Kùránì àbí láti inú Báíbù. Níbo ni Malam Adépọ̀jù wà? Níbo ni Jami Adégún àwà? Kí ni wọ́n rí sí fún wọn? Ẹ jọ̀ọ́ ẹ bá ní pè wọ́n, ẹ bá ní kìlọ̀ fún wọn. Àbú ni wọ́n pe imam náà. Mo ti pe nọ́mbà àwọn tó fún mi bó bá rìn wọn nígbè later switch off. Mo fi Ọlọ́run ọba bẹ̀ wá, ẹ bá ní pè wọ́n o, ẹ bá ní pè wọ́n o. Gbọmọgbọmọ làrán fàdítì o. Tó bá jẹ́ pé àwọn pírísì àlàáfíà kìrìsìpá pírísì nìkan a tún gbé ìgbésẹ̀ láti tí mo lè dìde láti bí lọ sí ìlú Ìbàdàn lọ bá àáfàá imam Akéwùgbà Gold tí mo dẹ̀ ń dìde lọ bá àwọn àáfàá mi tí mo gbàgbọ́ pé bóyá ẹnu wọn lè ka yín ẹ ti ń jẹ́ ó yé mi báyìí wípé ẹni tí a sọ ká ẹnu ò lè ka. Tá a dẹ̀ tún lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá. Àfẹ́mọ̀ bẹ́ẹ̀ nìkan jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ṣé máa lọ pa fámìlì mi torí pé ó ń ṣẹ̀sìn ìbílẹ̀? Ṣé máa pa fámìlì mi torí pé ó ń ṣe mùsùlùmí? Ẹjọ́ mùsùlùmí nìkan kọ́ ló láyé, ẹ̀yẹ́ nìkan kọ́ ní wọ́n ayé lé lọ́wọ́, kí ló ṣẹlẹ̀ gan? Ṣé ti rí? Ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé àwọn kan nínú ẹ̀sìn wa yìí tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń dárúkọ blasphemy yìí tàbí defame yìí, ṣé wọ́n ṣẹ̀ gbọ́ òyìnbó yìí ni? Tí wọ́n ṣẹ̀ gbọ́ ni? Àtìyànjú ta lọ́lọ́run. Ẹ tún fẹ́ látòrí àwọn oníṣẹ̀ṣe, ẹ fẹ́ fò sórí àwọn ọmọlẹ́yìn Kristi. Ṣé wàhálà kan wù yín láti máa fà ni? Tí wàhálà wù yín láti máa fà ni? Gbogbo wa, kí ló dé tí àdẹ̀jẹ́ kó gun omi lórí ẹ̀sìn? Ẹlòmíì ti wá gbàgbé báyìí pé ọmọ Yorùbá lòun. Ẹlòmíì ti gbàgbé pé ọmọ Yorùbá lòun. Ẹ̀sìn téèyàn bá ń sìn tó mú àlàáfíà bá àwùjọ tó wà, ẹ̀sìn yẹ̀yẹ́ ni. Ẹ̀sìn tó bá ń sìn, yálà ó jẹ́ ọmọlẹ́yìn Kristi, yálà ó jẹ́ ọmọlẹ́yìn Ànábì, yálà ó jẹ́ oníṣẹ̀ṣe. Ẹ sì jẹ́ ká ronú bí àlàáfíà sì máa bá àwùjọ wa. Ká fi ẹ̀sìn yìí ká fi mú àlàáfíà bá àwùjọ wa. Ẹ má fi mú ìpáyà sókè, ẹ má fi mú bá àwùjọ wa. Ẹ má jẹ́ ká sọra wa di ọ̀tá ara wa. Tá bá tẹ̀ rí ẹ̀yin tó jẹ́ pé bóyá ẹ ti gba owó níbì kan fún ìtànkálẹ̀ ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ aláwọ̀ dúdú tàbí ní orílẹ̀-èdè Nàìjíríà, tẹ́ wá ń ṣe sí àrí mi ká lè sọ pé lóòótọ́ wọ́n ń gbìyànjú o lórí ẹ̀sìn yẹn o, kẹ́sìn yẹn lè fẹsẹ̀ múlẹ̀ o. Ìyẹn ò ní kẹ́ fi kó ìpayà bá àwùjọ wa, kẹ́ máa fi da àwùjọ rú. Kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀. Títẹ̀ àwọn oníṣẹ̀ṣe la sì ń fà. Ẹ tún fẹ́ gbé ìránṣẹ́ Ọlọ́run mi. Ẹ jọ̀ọ́ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ sẹ́rù pé àwọn ọmọ lẹ́yìn Kristi máa káwọ́ gbéra. Ẹ ti gbàgbé pé Yorùbá ní gbogbo wa ni. Ọ̀kẹ́ àmọye mùsùlùmí ló máa ń lọ, ló jẹ́ pé tó bá lọ, tó bá ké jímọ̀ lọ́sàn tán, tó bá dalẹ̀ wọ́n á lọ ṣọ́ọ̀ṣì fún ìṣòro, fún ìtúsílẹ̀ àti ìgbàlà. Ọ̀kẹ́ àmọye ẹlòmíín náà dẹ̀ lélẹ̀ tó yẹ pé kì í ṣe mùsùlùmí
yálà ó jẹ́ ọmọ lẹ́yìn Kristi tàbí ó jẹ́ ọmọ lẹ́yìn ó jẹ́ oníṣẹ̀ṣe ló náà máa ń lọ sọ́dọ̀ àfà fún ìgbàlà àti fún àjò. Kò síbi tó ti jáwò dúdú táwọn kan funfun àfi tá bá ń tanra wa. Ẹ̀yin ṣe wá rí mo fẹ́ dábàá kan tàbí kí ni mo fẹ́ bẹ̀bẹ̀ kan. Ẹ̀yin èèyàn gidi tí ẹ wà nínú ẹ̀sìn mùsùlùmí ẹ sòótọ́ fáwọn tó fẹ́ máa dà lóru yìí. Ogun ò rí bí yàn, kò dẹ̀ sí ẹni tí wọ́n so irin mápá ẹ̀. Òótọ́ ni kò sí èèyàn tó so irin mápá ẹ̀ ní gbogbo wa. Táwọn kan bá dákẹ́ bá ṣe kọ́ wọn nínú ẹ̀sìn wọn ni o, kì í ṣe pé wọ́n lójó, bá ṣe kọ́ wọn nínú ẹ̀sìn wọn ni pé ẹ fi ẹ̀sìn yìí ẹ fi tún ìlú ṣe, ẹ fi gba àlàáfíà láàyè nínú ìlú, kì í ṣe pé wọ́n ní òjò. Ẹ̀yin àgbààgbà tí wà nínú ẹ̀sìn mùsùlùmí, kí ló dé? Yorùbá ní àgbà ní ń tòlú, ọmọdé ní ń tún lé ṣe. Ẹ má gbẹ̀ngbìn kúgbìn sílẹ̀, ẹ pe àwọn ará ibi sí àkíyèsí. Ẹ má jẹ́ ká gbé àṣà àwọn ará òkè ọya ká gbé wọlé Yorùbá. Ẹnìkan bú ànábì ẹ sọ lóko pa, ẹnìkan sọ̀rọ̀ ànábì ẹ gé ọwọ́ ẹ̀. Ó máa ṣe o. Ṣé yẹn ló máa gbé wa wọ ìjọba ọ̀run? Àbí ẹ rò pé yẹn ló máa fi adé tàbí ìràwọ̀ kún ìràwọ̀ ànábì lọ́rùn? Báyà ẹ̀ṣẹ̀ tẹ́ ń dá yìí gan, tẹ́ ń dá sànábì lọ́rùn, tẹ́ ń dá sí lọ́rùn gan, bí ń ṣàkóbá fún un níbi tó wà yìí ń jẹ́ mọ́ ni. Ọlọ́run máa bí ànábì pé nǹkan tí mo gbélé ẹ lọ́wọ́, wo nǹkan táwọn èèyàn sọ́dà sí ẹ lọ́rùn. Ọlọ́run máa bí. Ẹ jẹ́ ká ànábì sinmi níbi tó wà. Ẹ má fi wáyín kẹfì sọ ànábì lẹ́nu. Ẹ jẹ́ kó gun sinmi. Wọ́n fẹ́ kí n kàn gbé gbogbo ọmọ Yorùbá kò sí rẹ̀sì tó lè gbà. Ó bá jẹ́ mùsùlùmí kó jọ́ ọmọ lẹ́yìn Kristi kó jọ́ oníṣẹ̀ṣe. Yorùbá ni Yorùbá ń jẹ́ o. Yorùbá ni Yorùbá ń jẹ́. Kò sí ìdílé kan tá a máa wọ̀ nílẹ̀ Yorùbá lénìí tó ní ní oníṣẹ̀ṣe, tó dẹ̀ ní mùsùlùmí, tó dẹ̀ ní ọmọ lẹ́yìn Kristi. Tá a bá jẹ́ àna ara wa, àjọ ọ̀rẹ́ ara wa. Ṣùgbọ́n mo ń tẹnu mọ́ púpọ̀ àwọn tó ń sọ Yorùbá nílọrin yẹn kọ́ ni Yorùbá. Àṣà òkè ọya lọ́hùn tí àlàáfíà òfin sí lókè ọya ni wọ́n fẹ́ gbé wọ ilẹ̀ Yorùbá. Ẹ̀dẹ̀ mọ́ nǹkan táwọn arábí máa ń ṣe tó máa fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin àwa àti Ìgbò, wọ́n á lo ẹlẹ́yàmẹ̀yà. Ìgbà náà máa sọ fún Ìgbò pé Yorùbá fẹ́ràn yín o, ìgbà náà máa sọ fún Yorùbá pé Ìgbò fẹ́ràn yín o. Tó máa fẹ́ wá tún wá ṣiṣẹ́ ibi wọn láàrin àwa Yorùbá, wọ́n á lo ẹ̀sìn. Mùsùlùmí ò fẹ́ràn yín o, àwọn ọmọlẹ́yìn Kristi ò fẹ́ràn yín o, àwọn oníṣẹ̀ṣe ò fẹ́ràn yín, àwa náà máa bára wa jà. Kí ló dé? Ẹ ṣọ́ra. Mo máa ń sọ mo ní mùsùlùmí tó yẹ pé mo ṣe ń sọ̀rọ̀ àjọ ń gbé ni, àjọ ń jẹ, àṣìjọ jẹun lálẹ́ àná ni. Ṣùgbọ́n ibi tó kù sí náà ni pé ǹjẹ́ wọ́n lè bọ́ síta wọ́n sòótọ́ fáwọn èèyàn wọn tó yẹ pé wọ́n fẹ́ sọ wọn lẹ́nu yìí? Rárá, kò sí ẹni tó máa sòótọ́ fún wọn. Adéọmọdé ní orúkọ mi. Ẹ bá mi pín fọ́nrán ìkíni, má sì gbàgbé láti tẹ̀lé mi lórí YouTube mi. Ire, ó dàbọ̀.